nínú ọ̀rọ̀ ni tó jẹ́ òdodo ọ̀rọ̀ àwọn àfáà wa ní Rabitatul A'imma wal Ulama fi biladi Yorùbá àwọn àkójọpọ̀ àwọn rábítọ̀ nílẹ̀ Yorùbá wọ́n gbégbésẹ̀ láti ṣàtúnṣe wàhálà tí ń ṣe láàrin Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ọba nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn wọ́n láti ṣàtúnṣe wọ́n gbé àwọn ìmáàmùsì ńláńláńláńláńláńlá wọ́n fi ṣe wọ́n lẹ̀ wọ́n fa wọ́yálẹ̀ wọ́n fi ìyàwó lẹ̀ láti lo òfin tí Kùránì ké tó sọ fún wa tádé sọ fún wa wọ́n lọ lú Ògbómọ̀ṣọ́ fún lọ ṣàtúnṣe ẹ̀yin àfáà kan lẹ́kọ̀ọ́ ń bíbáyìí ẹ̀yin sọmọ Ògbómọ̀ṣọ́ o ẹ̀yin àfáà kan ní Ìwó ìlú bàbá wa àgbà àwọn àfáà kan ní Ìbàdàn àtàwọn ìlú míì náà wọ́n bọ́ ẹ̀yin náà ti mọ́ra yín ẹ bọ́ sórí line ẹ ń bẹ̀rẹ̀ sí ní bú àwọn Rọ́bítọ̀ ìwòye kan ṣe báyìí tó pé ẹ̀dá ni wọ́n try ìgbìyànjú tí wọ́n ní ẹ bẹ̀rẹ̀ sí ní bú wọn àwọn tẹ́ẹ̀ tó sọ̀rọ̀ níwájú wọn ẹ bẹ̀rẹ̀ sí ní lálé wọn nítorí ìkórìíra tẹ́ ní síbì kan ó dáadáa Rọ́bítọ̀ ti wá bá débi pé wọ́n láwọn ti fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀ wá ń bú wọn tẹ́ẹ̀ wá láti Ìwó ẹ̀yin tẹ́ ń bú wọn ní Ìbàdàn tẹ́ ń bú àwọn àfáà lẹ́kọ̀ọ́ náà tó ń sọ̀rọ̀ torí mùdírù tó fẹ́ bú ń bú Rọ́bítọ̀ wọ́n ti fọ̀rọ̀ lẹ́sìn wọn ni wọ́n dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ ìwọ wá lọ yanjú ẹ̀ ẹwò èèyàn ẹnibò náà ṣe gbé sí online wọ́n sọ reason pé owó táyé ti gbọ́ ni wọ́n dẹ̀ gbìyànjú wọ́n fi bí ọjọ́ 5 fi lélẹ̀ láwọn èèyàn ńláńlá ẹ wá ń sọ láì fi wọ́n yanjú ẹ̀ lọ́wọ́ náà lẹ́ tí ń bọ́ sórí láì lẹ́ tí ń sọ̀rọ̀ kí mùsùlùmí mọ ibi tí ṣòro ti ń ṣe wá ńlẹ̀ Yorùbá yìí kẹ́ ẹ mọ àwọn tí wọ́n ń dá lẹ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ló mọ ibi tó máa já sí báyìí torí wípé Rọ́bítọ̀ tí láwọn ò dá sí mọ́ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ní orí mímbàrí ní Ìwó tẹ́ ẹ̀ ṣe ní mímbàrí tànábì mọ́ àfi mímbàrí kẹ́ mọ́ bú àwọn kan wọ́n tó bọ́ sórí láì tó tanná tó ń bú wọn lẹ́kọ̀ọ́ ń bíbáyìí àbí ní Ìbàdàn àbí láwọn ìlú mi ò dáadáa afẹ́ wo ìgbésẹ̀ tẹ́yìn fẹ́ lọ ṣe nílùú Ògbómọ̀ṣọ́ fàtúnṣe báyìí ṣẹ́rin tí ṣẹlẹ̀ ta ló lo ń tálùkùrá ní wí ta ló jẹ́ alùsúnnà original talent tó kàn ń fẹnu pé àwa súnnà tí ò lo ń tí súnnà wí tí èèyàn méjì bá ń jà ẹ parí ẹ̀ fún wọn wọ́n wá ń lo gbogbo strategy tán mọ̀ páwọn lè gbà ṣàtúnṣe ẹ̀yin bá ń gbógun tì wọ́n tẹ́ẹ̀sí ń bẹ̀ ọya wọ́n ti wá jáwọ́ báyìí ṣe àmọ́ ògbésẹ̀ tó kútù tẹ́ẹ̀túnṣe tẹ́lẹ̀ bá tún dìde àtúnṣe ẹ̀yin náà lẹ́tún bọ́ sórí láì tó máa bú wọn kẹ́yìn yẹn mọ́ bí tí ṣòro ti ń ṣe wá nínú ìsìlámù ńlẹ̀ Yorùbá àfikọ́lọ̀ kó ṣàánú wa kó dó tì wá Rọ́bítọ̀ ò ní bàjẹ́ láyéláyé Professor Kakur ọlọ́mbà yọ́nú sí wọn Imam Ahmad nílọrin wọ́n ní bọ́dì tó lágbára jù nílẹ̀ Yorùbá báyìí yẹ pé àbọ̀lọ̀ jú owó òun náà Rọ́bítọ̀ ẹ̀sọ́ lẹ́yìn Rọ́bítọ̀ tààrà yẹ lè gbọ́rọ̀ sí lẹ́nu ṣé TMC káàkiri gbogbo ilẹ̀ Yorùbá débi pé à níbò mí wà fà wọn ṣé nùfúùzù tàdọ́mùnù káàkiri ẹgbà àbọ̀rí wọn ṣé nùfúùzù tẹ̀blígù káàkiri nùfúùzù Rọ́bítọ̀ iná ló káàkiri tẹ́lẹ́kálukú rẹ́dí àti jọ fi rẹ̀ mọ́ bẹ́ẹ̀ kódà bá àwọn mọ̀tàkọ̀dá àtiwà ìtìjà àtiwà bá yàtọ̀ tàbátọ̀ wá gbógun ti Rọ́bítọ̀ yìí pé kó wó ìṣòro tí ó bá wà lẹ̀ Yorùbá késekése la rí kàsàkàsà ń bọ̀ àwọn bàbá àná wọ́n tó dáadáa wọ́n mánéjì ara wọn Ọlọ́run dẹ̀ ń tó bẹ́ẹ̀ náà àmáwà kan dàrú lábẹ́ Ọlọ́run kó má bá Rọ́bítọ̀ jẹ́ gbogbo àwọn àlùfáà wa bẹ́ẹ̀ bàbá mùdírù Markaz tí wọ́n ń kọ̀ntínú iṣẹ́ bàbá àti gbogbo àwọn imams pátápátá chairman president Rọ́bítọ̀ àti gbogbo àwọn pàtàkì Ọlọ́run bá wa dúró tì wọ́n ìlú Ògbómọ̀ṣọ́ àwa bẹ̀ Ọlọ́run kó bá fi fọkànbalẹ̀ síbẹ̀ kó kọ́ gbogbo wa máa ṣe èèyàn ní wá kọ́lọ́run kó bàbí kó bá wa tó kọ́lọ́run kó wà hádà shamla wa wa sallallahu ala sayyidina Muhammadin